ní kò sí wòlíì pé kò sí àfáà kan tí ó lè sọ pé kọ́lọ́hún ó ṣe ẹni tó máa sọ pé ọlọ́run ṣe nǹkan báyìí tí ó sì ṣe ajé àfọ òní sufi bàbá wa Ahmad Rifai Ndasarati Shehu ní ọjọ́ tí wàhálà dé tí odò Ògùn tí ó gbé ìkan lọ nínú ọmọ kéwú gbogbo nǹkan náà ti ṣe kò lọ wọn wá lọ sọ fáwọn Sàlátì lé alhamdulillah wàhálà dé wọn ní kí ni wàhálà náà wọn ní odò Ògùn ó gbé lágbájá lọ àfáà Sàlátì ní no èmi rẹ̀ òjò sọ́wọ́ wọn ti bá wí tipẹ́ kò gbọ́ ni yín sì farahàn lónìí ẹlòmíì ò lè pàṣẹ fún ẹlòmíì ò lè kò lè pàṣẹ fáyán kó lọ ámbèlè bàbá Ndasarati wọn wá mọ́pà wọn tó ṣe síkiri débi odò gbàtàn wá débi odò wọn ní odò Ògùn mo ti wí fún ọ ti pẹ́ ọ̀gbọ́ ọmọ tó kọ́kọ́ gbéhùn náà kọ́kọ́ bá ń jù jáde wọn ní bàbá ó ti gbé ti pẹ́ látàdé bàbá Ndasarati kò gbọ́dọ̀ bá ń sọ mo ti wí fún ti pẹ́ wọn kàn jọ pábọ́lẹ̀ ni bíi mo fún mi odò dẹ̀ gbé ọmọ náà bọ̀ padà hayyan láàyè ní ààyè ló gbé e padà àfáà Sàlátì ṣẹ̀ṣẹ̀ wá wọnú odò lọ síwájú wọ́n wá ní odò Ògùn mo ti wí fún ọ ti pẹ́ ọ̀gbọ́n àṣìṣe ọlọ́run ti ń bẹ lára mi la ilaha illallah wọ́n kàn nà pa wọ́n sì gun mọ́lẹ̀ ní odò pé látò ní ibi tí mo fọ̀pá gùn yìí ọgbọ́dọ̀ kọjá bẹ̀ mọ́ níṣẹ́jú gbogbo yẹn odò rẹ̀ padà bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà ó wá padà sí ibi táfà Sàlátì gbọ́ pàṣẹ níbi mo sọ sí àtà gàdà àtà yawmal qiyamati ọgbọ́dọ̀ kọjá bí àfáà Sàlátì bá tún yí padà náà bá tún lọlé àfáà ló lè ṣerú ẹ̀ kò sẹ́lòmíì àwọn tán wá ṣerú ẹ̀. gbogbo nǹkan tí àáfàá tó sọ̀rọ̀ tán yìí tí wọ́n sọ pátápátá irọ́ ni gbogbo ẹ̀ gbogbo nǹkan tẹ́ ti mọ̀ nípa Islam pátápátá irọ́ ni gbogbo ẹ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ máa ṣèwádìí fún ara yín láti mọ̀ nípa Islam. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè irọ́ ni. Muhammadu wọn ò rán sí wa irọ́ ni. Quran kò sí nǹkan tó kàn wá pẹ̀lú ẹ̀ irọ́ ni. Islam kò sí nǹkan tó kàn wá pẹ̀lú ẹ̀ irọ́ ni. Wọ́n ní 5 ni òpó ẹ̀sìn Islam irọ́ ni. Gbogbo àwọn nǹkan yìí wọ́n kàn gbé wá láti wá fi kó wa lẹ́rú kó lè bá gbalẹ̀ wa ni. Mo sọ yìí mo dúró ó dìgbà.